ọmọ ọlọ́jọ́ ìbí òkú ọdún o Abọ́sẹ̀dé ọmọ high chief Akínbọ̀bọ́yè adúpẹ́ o pé o tún lé ọdún kan sí lókè èpè lóde tòní. o gbóná òdì o tútù òdì a ò sì rógun pàmípàmí lórí rẹ èyí tọ́pẹ́ ni gbogbo aráyé fi ń bọ̀ ọ́ yọ̀. Abọ́sẹ̀dé ọmọ high chief Akínbọ̀bọ́yè ó yá jẹ́ ń sáré yọlé bàbá tó bí ọlọ́mọ Ìdànrè nípínlẹ̀ Ondo Ìdànrè mọ̀jú ọ̀bà ọmọ afílà ojúṣoge ọmọ àfàdánsẹ̀ bọ̀ ó yá mọ gbóhùn ẹnu mi ọmọ amúgbàbúwò ọmọ aládàá funfun lórí òkè Ìdànrè ọmọ oníbù owó àgbààgbẹ ọmọ olókè tí wọ́n gùn lọ́jọ́ ọdún ọmọ ẹlẹ́wùta abìdí pupupu lórí òkè òkúta ọmọ olókè tó kalẹ̀ tó dàbí ìṣẹ̀kẹ̀rẹ̀ idẹ Ìdànrè ọmọ ọlọ́gbàgbà tó sòwò lọ́nà àbàdà ọmọ ọlọ́mì tó ń gé tówótówó lórí òkè òkúta ó ní bí wọ́n kọ̀ bí wọn ò dáhùn lóhùn òun á dá wọn ọmọ àpàdé jẹ ọmọ àpàdé fòlàlà àti gòkè Ìdànrè àdàbí ẹ̀kún àti sọ̀kalẹ̀ bí ẹ̀rín ni Ìdànrè ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúrọ̀bọ mẹ́rin àkúnlẹ̀bọ mẹ́rin àbẹ̀rẹ̀bọ mẹ́rin tókù ó lóun tá ìfi ń ṣe nílẹ̀ baba tó bí ọlọ́mọ Ìdànrè ìlú tókè yíká ìlú àràmọ̀ǹdà tó fòkè bora bí aṣọ ọlọ́dún mọ́dún olóṣù mọ́ṣù Abọ́sẹ̀dé ọmọ high chief Akínbọ̀bọ́yè ìjàpọ̀ tí wọ́n sọdún yìí ọ̀sẹ̀ míì sí òjòjò ìṣòwò òjòjò ìṣẹ̀lẹ̀ kókókó lárọ̀ tá a lè òní ṣàìsàn òní kú mọ́ òbí lójú wàá dàgbà wàá dògbò wàá tó ọmọ rere ṣe ìyá lórúkọ mi Adéọmọdé aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ The Ability TV ló ń kí ọ pé happy birthday to you.